ẹjá tó mọ kíra wa kú dédé àkókò yìí ń bí kíbi tẹ́ ẹ ti láǹfààní láti tún mọ gbọ́ mi jákèjádò àgbáńlá ayé. Akandọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi, Àjàó Àró Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Ẹwà Èdè Yorùbá TV ń bí ta ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan bẹ̀ náà látún já sí láìpọ̀ ṣẹ̀ṣẹ̀ ìwé táǹkà lọ́wọ́ amọ̀nìṣe ni látọwọ́ àgbà ọ̀jọ̀gbọ́n òkọ̀wé Kọ́lá Akínládé. Orí kọkànlá mo ṣèlérí pàtì tẹ̀ síwájú. Àkọlé tí bẹ́ẹ̀ òjòwú obìnrin lu èkejì rẹ̀ lórí fọ́. Ẹ má gbàgbé ìgbàkigbà tẹ bá bá ìpolówó ọjà pàdé ń bí kọ̀nà ní nǹkankan kọ̀nà lówó bẹ́ẹ̀ náà ni ọ̀nà ní dátà. Ẹ má fò kúò lórí ẹ̀, ẹ má skip kúò lórí ẹ̀ ni mo ń sọ kó lè jẹ́ àǹfààní àti kóríyá fún ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ àti àyànfẹ́ yín. Àkàndọ̀rọ̀ Awíkonko bóyá lónìí tàbí lọ́la tẹ́nìkan kan mọ̀. Òjòwú obìnrin lu èkejì rẹ̀ lórí fọ́. Àkọlé tí bẹ́ẹ̀ nu. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kálíjọ gbádùn òwe ọ̀hún dọ́ba. Ọmọdé kan jẹ́wọ́ fún Mosún wípé òun rí Ọlọ́rundé tọwọ́ ilé oyin kan lọ ní ìrọ̀lẹ́ ọjọ́ ajé ọjọ́ 11 oṣù kẹta ọdún. Ó tó nǹkan bí aago 6 ìrọ̀lẹ́. Ó lóun ọ̀mọ̀ bóyá ó bá oyin kan lé tàbí kò bá. Òun ò sì máa sìnkú tó kù níbẹ̀. Eré tóun àti àwọn ẹlẹgbẹ́ òun ṣe lòun fọkàn sí. Òun ò fọkàn sí àtijáde Ọlọ́rundé. Èyí mú kí Akin wá Ọlọ́rundé lọ. Ọlọ́rundé fi tayọ̀tayọ̀ gbà á bóyá ní ìrètí wípé iṣẹ́ tó fẹ́ gbé fóun ti yá, ṣùgbọ́n Akin sọ pé kò tíì yá. Owó níbo òun ọ̀bá sí ńlé kí ẹnikẹ́ni ọmọ ṣe dá àṣà kankan lẹ́yìn òun. Owó bá dé òun ọ̀yọ́ sí ọ Ọlọ́rundé, òun ọ̀yọ́ sí Ọlọ́rundé. Akin ní ńgbà tá a sọ̀rọ̀ pọ̀ níje ló ìwọ ṣèdárò wípé oyin kan ọ̀sán owó iṣẹ́ tí o ṣe fún un, mo sì gbà ọ́ gbọ́, ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ kan fi tó mi létí pé oyin kan ṣètò owó náà àti pé ọjọ́ 11 oṣù ló sọ pé òun máa san owó náà fún ọ. Sí lọ́dọ̀ oyin kan ni àdéhùn ti yẹ̀ tàbí ìwọ ni ọ̀lọ́gba owó náà ní ọjọ́ 11 oṣù. Ọlọ́rundé sọ pé oyin kan ò dá ọjọ́ kan pàtó láti san owó náà. Ó kàn sọ pé tí owó bá ti tẹ òun lọ́wọ́ lòun ó san. Ọlọ́rundé ní ẹdún náà o, ṣé ọjọ́ ajé ni ọjọ́ 11 oṣù? Mo délé oyin kan ní ọjọ́ ajé yẹn, mo yà lọ́dọ̀ rẹ̀ ńgbà tí mo darí láti ilé ìkàwé. Ó tó aago 6 ìrọ̀lẹ́ ńgbà náà, ṣùgbọ́n ńṣe ló ṣàròyé fún mi tó ní owó kò tíì tẹ òun lọ́wọ́ kí n túbọ̀ ní sùúrù. Ọjọ́ kejì la gbọ́ ìjàmbá ikú rẹ̀. Mo ti kúrò níbẹ̀ ṣáájú aago 6 àbọ̀. Akin ní mo lérò pé bóyá ìwọ ló pa oyin kan nítorí ìkùnà rẹ̀ láti mú àdéhùn tó bá òṣìṣẹ́. Ọlọ́rundé fa ìbínú yọ. Èmi pa oyin kan àgbé ńlá? Ó lọ́ mọ́ jẹ́ kí n pànìyàn lé ayé tèmi o. Akin ní ó lè jẹ́ pé ó pété-pèrò láti ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ó mọ̀ pé nígbà mìíràn ìbínú a máa rúgbó èèyàn lójú, yóò sì ti dábìrà jìnnà kó tó ronú wípé kò yẹ bẹ́ẹ̀. Wọ́n ní bí asínwín ní í ṣe ọlọ́ya, bí wèrè ní í ṣe lésù, àjò tàpá àjòpọ̀ òye ní í ṣe oníṣàngó. Ìwọ sì ré eléṣù ní ọ́. Ohun tí mo wí ni pé ìwọ ń sin èṣù. Bí èṣù bá sì gùn ọ́ lójijì, ìwọ lè gbẹ́ igi ṣóńṣó bọ ojú olówó, ìwọ lè bá oníjà wá kù mọ̀, ìwọ lè kí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ bọ ẹ̀rùn. Níwọ̀n bá sì ni ọmọ aráyé máa dá ọ lẹ́bi mọ́. Wọ́n sọ pé èṣù ni nítorí pé bí wèrè ní í ṣe lésù. Tó bá jẹ́ wípé láti ọwọ́ rẹ ni oyin kan ti bá ikú rẹ̀ pàdé, kúkú sọ ojú abẹ ní kò. Ọlọ́rundé fèsì pé kì í ṣe gbogbo ẹlẹ́sìn èṣù ló ń ṣe bí wèrè. Ní tèmi ẹlẹ́sìn èṣù ni mí, ṣùgbọ́n èmi kì í ṣe bí wèrè. Orí mi pé Akin ní àkíkà, ṣùgbọ́n oyin kan ò san owó iṣẹ́ rẹ̀ fún ọ. Bí ẹnìkan bá sì fẹ́ láti jẹ òógùn olóògùn mọ́ tirẹ̀, ìṣù á máa bá onítọ̀ ń wá kù mọ́, á máa bá oníjà wá kù mọ́. Ìfà tí onítọ̀ ń jẹ á di ìjàngbọ̀n, á di egungun ẹja, á hà lọ́fun àbí? Ọlọ́rundé ní rárá o, tèmi ò lè tó bẹ́ẹ̀ o. Bí ẹ̀mí bá wà ìrètí ń bẹ. Ẹni tó jẹ gbèsè tó sì nífẹ̀ẹ́ láti san, bóyá bọ́pẹ́ yóò rí san. Ìlú tá a gbé là á jẹ gbèsè, àjẹ ìsan owó ni ọ̀dára. Àní nísinsìnyí pẹ̀lú bí ó tilẹ̀ ti kú, kò ní ṣàìsan owó mi. Tá a bá pàdé lọ́rùn alákejì, wọ́n gba owó mi lọ́wọ́ rẹ̀. Ọ̀run kì í ṣe bí tẹ́nikẹ́ni ò ní dé, gbogbo wa náà la máa débẹ̀ níkẹyìn. Lásìkò tí Akin àti Ọlọ́rundé fi ń sọ̀rọ̀ báyìí, Bùnmi lọ sọ́dọ̀ ọ̀rẹ́kùnrin rẹ̀ tó wá láti ìlú Èkó tó sì wọ̀ nínú ilé èrò. Ńgbà tó máa débẹ̀, ó bá délé lọ́dọ̀ ọ̀rẹ́kùnrin náà nínú ipò tó dàbí ẹni pé wọ́n ń la oyin ìfẹ́ lọ́wọ́. Orí Bùnmi gbóná, ó fi ìhónú bẹ̀rẹ̀ wípé Délé,
kí ló ń wá níhìn? Ọ̀rọ̀ pẹ̀lẹ́ ní yọbì lápò, ọ̀rọ̀ líle ní yọfà lápò. Ohun tó fi béèrè ni Délé fi dáhùn. Délé ní wà níbo? Nílé bàbá rẹ̀ dẹ̀yìn bọ̀ mí ni. Kí ló ń wí? Tó o bá tún wí bẹ́ẹ̀ nù rẹ̀ á ya. Délé ní àbó ń ṣú ẹgbẹ̀. Tẹ́mi bá tún wí bẹ́ẹ̀ nù mi máa ya. Wọn ò bí ọ̀rẹ́ débẹ̀. Mo máa tún wí bẹ́ẹ̀. Ohun o bá máa dà ní kò dà. Bó wù ọ́ kó forí sọgi. Bó wù ọ́ kó mú ọ̀bẹ kó gbánú. Nílé bàbá rẹ̀ ò déyìn. Ó sì lẹ́tọ̀ọ́ kankan láti máa béèrè ohun tí mo wá débí. Bùnmí ní Ṣàngó ni ó pa bàbá ńlá rẹ̀ láyé. Délé ní yégede. Ó tọ́ sókè. Bàbá ńlá mi ti kú láti ọdún 12 sẹ́yìn. Ṣàngó rẹ̀ ò lè tún pa. Wọn kì í kú lẹ́ẹ̀mejì. Ṣóyé ọ. Ṣóyé ọ nísinsìnyí wípé àṣé ló ń sọ òmíì. Nígbà náà ayé rẹ̀ ò ní dáa. Sàmsà ló máa yọ ojú rẹ̀ jẹ. Báyìí ni Bùnmí tún yan ìpele. Délé fèsì ẹni dérú lérú tọ̀ o. Ìwọ tó o ṣépè ọ̀dọ̀ rẹ ni ìpè rẹ yóò padà sí. Mo ìfẹ́ kó mọ̀ wípé ìpè ẹnu ẹ ò ṣiṣẹ́ o. Tí èèyàn bá fẹ́ ṣépè yóò lọ sí Ìjẹ̀bú yóò sì lọ forí balẹ̀ fún àwọn àgbàlagbà. Mo gbà wọ́n á gbé èyí tó lágbára fún un. Ìpè rẹ ò ṣiṣẹ́ fún Mákindé. Ìpè rẹ tó ṣiṣẹ́ fún Mákindé kò mú o. Kàkà bẹ́ẹ̀ níṣe ni àsìkí Mákindé túbọ̀ ń gbòòrò. Iwájú ló ń lọ kò rẹ̀yìn. Mo ṣe lérò pé ìwọ Bùnmí gan ni ìfàsẹ́yìn bá. Ìwọ Bùnmí ló ti dẹ́dún arinlẹ̀. Ìpè tó mú ọ tó bá mọ̀. Kàkà kó wá ọkùnrin tiẹ̀ síbòmíràn. Ó ṣẹrun gọ̀ǹgọ̀. Ó ń ṣépè rémi tí Ọlọ́run ti bùkún fún. Bùnmí ti bọ́ ẹ̀wù rẹ̀ sílẹ̀. Ó ti múra ìjà. Ó ní mo rò pé èso ń ṣe ìwọ́délé yìí. Lónìí ni wọ́n fojú ẹ̀ rí màbo. Lónìí ló gba Ọlọ́run lọ́gàá. Ṣó ní ẹnu rẹ̀ gbọ̀rọ̀ ni. Èyí ló máa jẹ́ òfin fún ọ. Bùnmí súnmọ́ Délé. Ó gbé ìbátí fún un. Gbòòsà. Délé ní kí ló ń rí. Ìwọ̀sí wo lè yé. Kí èkúté ilé lásán máa pe ológbò níjà. Délé sì kúkú sanra. Ó sì gbọ̀nlẹ̀. Délé rọ́ọ̀lù Bùnmí. Ó gbé ròkè lálá àfikì. Bùnmí sì dún ńgbà tó balẹ̀. Ó kígbe tó oró. Yé mo kú o. Bùnmí sunkún. Ojú rẹ̀ somi gbòrògbòrò. Délé ní fi yẹn kọ́gbọ́n. Kó o mọ àwọn ẹgbẹ́ rẹ̀. Èmi kì í ṣe ẹgbẹ́ rẹ̀ lọ́nàkọnà. Òun náà mí fìkànfìkàn. Ó lọ jókòó lórí bẹ́ẹ̀dì. Bùnmí dìde fò lójijì. Ọ̀nà wọ ihe àga tó wà nílẹ̀. Ó sì fi tokuntokun là á mọ́ Délé lórí kì í. Délé ṣubú lulẹ̀ yakata. Ipọ́n sì ń sàn rẹ̀ lára rẹ̀. Àbámọ̀ ò sí àṣetán ọ̀dà pọn. Ọ̀rọ̀ di àbámọ̀ fún Bùnmí. Ńgbà tó rí àbájáde àga tó fi lu Délé. Apá rẹ̀ ọ̀ka ọ̀ràn náà mọ́. Kò tiẹ̀ mọ ìtọ́jú pàjáwìrì téèyàn máa ń ṣe láti mú kí ẹ̀jẹ̀ tí ń sàn sòròsù yẹn dá. Bùnmí ti ń lóṣù ó fàpò kọ́. Ọ̀nà ró tán ọwọ́ rẹ̀ ọ̀tá pò mọ́. Ìbínú tó wà lójú rẹ̀ tẹ́lẹ̀ rí ti dá wáyé. Jẹ̀bẹ̀tẹ̀ gbọ́mọ lé e lọ́wọ́. Ọ̀rẹ́kùnrin tí wọ́n ń jà á lé ní ọ̀gbẹ́ni Abáyàwó. Kò tiẹ̀ bá wọn dá sí i. Ọyọ kọ́rọ́ jáde. Ó sì lọ bá òṣìṣẹ́ elérò nísàlẹ̀ wípé èṣù ti bẹ́. Kó yá lọ sínú yàrá òun lókè. Kó lọ bójú tó là lórí tó ṣẹlẹ̀ ńbẹ̀. Ǹjẹ́ kò yà ó lẹ́nu. Abáyàwó ò bá wọn jà pín. Àwọn aláṣẹ ilé ètò ṣètò. Ọkọ̀ aláìsàn sì wá gbé Délé lọ sí ilé ìwòsàn. Délé fa okùn kan ayé okùn kan ọ̀run. Ibi tó máa já sí wà lọ́wọ́ dókítà. Ó wà lọ́wọ́ nẹ́pà. Torí bí nẹ́pà ò bá múná lọ lásìkò tí wọ́n ní láti ṣe iṣẹ́ fún Délé. Àfàìmọ̀ kóun náà mọ̀ balẹ̀ sí alákejì bíi ti oyin kan. Àwọn ọlọ́pàá mú Bùnmí lọ sí tẹ̀sán láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìṣẹ̀lẹ̀ burúkú náà. Wọ́n mú ọ̀gbẹ́ni Abáyàwó pàápàá nítorí òun ni ọ̀ràn sojú rẹ̀. Ìwọ tiẹ̀ lérò pé òun ni eku ẹ̀dá tó dá gbogbo èyí sílẹ̀. Wọ́n ní àgbẹ̀ ló dá ìjà sílẹ̀. Ọmọ rí odó kú ìlú ya rẹ̀ lásán. Bí àgbẹ̀ bá da èròjà oúnjẹ sínú ìyá odó, ìbá ṣe iṣu tàbí èlùbọ́ tàbí àgbàdo, nígbà náà ni ọmọ rí odó máa ń lu ìyá rẹ̀. Ariwo ta òkìkí kan láàrin ìlú wípé àwọn obìnrin òjòwú méjì wọ́n ti lọ gbo ewúro sí ara wọn lójú nítorí ọkùnrin ọlọ́kùnrin. Ọ̀rọ̀ àhesọ náà le tán tilẹ̀ tàn wípé ọ̀kan ti lu èkejì rẹ̀ páwo. Kódà òkú náà wà nílé ìwòsàn. Akíntọrọ gáfárà lọ́dọ̀ ọlọ́nàdé ó sì rí kọjá lọ sí tẹ̀sán ọlọ́pàá. Ńgbà tó débẹ̀ orí Bùnmí. Bùnmí wẹ̀. Bùnmí ló lọ lu obìnrin ẹlẹgbẹ́ rẹ̀ nígi lórí nítorí ọkọ ọlọ́kọ. Abáyàwó tó ti ní aya tiẹ̀ sílé tó jẹ́ pé mọ̀jẹ̀ ń gbásán ló ń fi Bùnmí àti Délé alára ṣe. Èyí mọ̀ pọ̀ o. Àjogún fátó lòun ò ní kú. Ẹni tó tẹ fá gan dà. Ìmọ̀mà ní ti láàróyè o.
ẹlẹ́kùn sunkún làróyè débẹ̀ ó ń ṣẹ̀jẹ̀ onímí ń sunmí làróyè débẹ̀ ó ń ṣòfun nígbà tí Bùnmi jowó rẹpẹtẹ báyìí lórí abáyàwó kí ni kí aya abáyàwó gan ó ṣe lẹ́yìn tí àwọn ọlọ́pàá ti gba ọ̀rọ̀ lẹ́nu abáyàwó tán wọ́n yọ̀ǹda rẹ̀ pé kó padà sí ilé èrò ṣùgbọ́n kó máa farahàn lọ́dọ̀ ọlọ́pàá lójoojúmọ́ tí wọ́n fi parí ọ̀rọ̀ náà tí Bùnmi yàtọ̀ wọ́n dá a dúró sí àtìmọ́lé ọlọ́pàá ńbẹ̀ ni yọ́ wà títí ilé ìwòsàn yóò fi mú ìròyìn wá nípa ipò tí Délé wà tí Délé bá kú ẹjọ́ apààyàn ni wọ́n máa bá Bùnmi ṣe ṣùgbọ́n tí Délé bá yè ẹjọ́ ìjà ni wọ́n yìí sí nísinsìnyí Délé wà ní ilé ìwòsàn Bùnmi wà ní àtìmọ́lé. àwọn èèyàn Bùnmi ṣáájò láti dúró fún un ṣùgbọ́n àwọn ọlọ́pàá ò gba ìdúró rẹ̀ lọ́ọ̀yà Abídógún ṣèrànlọ́wọ́ fún wọn nípa kí wọ́n lè gba ìdúró rẹ̀ ṣùgbọ́n pàbó lọ́jà sí lálẹ́ ọjọ́ yẹn Akin Olúṣènà fóònù sílé ó wí fún alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tí à ń pè ní Túndé Atọpinpin ń pé kó wá bá òun ní Wákàjáyé níjọ́ kejì ó ní ìrìwọ̀wọ̀wọ̀ náà ti fẹ́ di odò báyìí ikú oyin kan lòun torí rẹ̀ wá ṣùgbọ́n ikú ti di 3.5 báyìí o oyin kan Pọ́nmilé Fákáyọ̀dé ààbọ̀ orí rẹ̀ ní ti Délé tọ́jẹ́ pé bí yóò kú ni o bí yóò yè ni o àwìmọ̀ láàárọ̀ ọjọ́ kejì Ògúndélé Alájọ dé ọ̀dọ̀ Akin kó tó gba ẹnu iṣẹ́ àjọ rẹ̀ lọ Ògúndélé ní ẹ̀rọjú ayé báyìí ẹni tó padà dé láti ojú ogun ó ló ń pààyàn 6 lógun wọn ní rọ́ní ń pa wọn ní kí wọ́n gbé ọpọ́n ayò wá kí wọ́n sì yan akọni kan nínú àwọn tayòtayò láti kojú òun ọ̀pá onítọ̀ ní èkínní ọ̀pá èkejì ọ̀pá ẹ̀kẹta ọ̀pá ayò kẹrin ọ̀pá ẹ̀karùn-ún ó sì pa ẹ̀kẹfà bó ti dìde nídìí ọpọ́n ayò ẹsẹ̀ tó gbé báyìí ọ̀tẹ̀ òròmọdìẹ 6 pa òun ní bọ́jọ́ òtó togun bí togun ò sójú yín ṣe ti lè sójú yín Àkànní jọ̀wọ́ túmọ̀ òwe náà fún mi Ògúndélé ní bí Bùnmi ò sójú yín pa oyin kan sí ó sójú yín fa Délé dé ibi tó ti fọwọ́ kan ìtẹ́ ọ̀run Akin fèsì ọ̀rọ̀ rẹ̀ yé mi ọ̀rọ̀ náà sì gba ìgò ọtí bíà kan báyìí la parí orí 11 ìwé ni àmọ̀nìṣe ni látọwọ́ àgbà nínú nǹkan ọ̀jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Akínládé orí 12 náà láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí mẹ́ńbẹ̀ ọ̀rọ̀ sùnùkùn títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV àti àwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bákan náà àrọwà tí mo fi síwájú yín nígbà gbogbo ni pé ìgbàkígbà tẹ́ bá ìpolówó ọjà pàdé ní àyín tàbí lórí àwọn ìkànnì àkàndá ọ̀rọ̀ Awíkonko tó kù bíi Awíkonko TV Ìkórìsà Kò Yé Mi Òwe Yorùbá TV Oríkì Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ẹ má fò kúrò lórí ìpolówó ọjà tẹ́ bá ń bẹ̀ kò náà ní kankan kò náà ní lówó bẹ́ẹ̀ ni ọ̀nà ní dátà ṣùgbọ́n láti jẹ́ kóríyá àti kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá nígbà gbogbo láti máa fún ní àkọ̀tun ọlọ́kan òjọ̀kan ohun fún ìtanilólobó ìtanijí ìpèsákíyèsí àti gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjùwà ṣe o.